mà ṣe o ṣé lóòótọ́ ni ẹgbẹ́ agbésùmọ̀mí ní APC àti PDP gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ilé ẹjọ́ kan ní Canada. Ilé ẹjọ́ kan lórílẹ̀‐èdè Canada ti júwe ẹgbẹ́ òṣèlú APC àti PDP gẹ́gẹ́ bí ẹgbẹ́ agbésùmọ̀mí nígbà tó ń gbé ìdájọ́ kan kalẹ̀ lọ́jọ́ 19 oṣù kẹfà ọdún 2025 lórí ọ̀rọ̀ Douglas Egafreba tó ń gbìyànjú láti ṣàtẹ̀kù nílẹ̀ náà ni ọ̀rọ̀ ọ̀hún ti jáde o. Ṣáájú ni Egafreba ti kọ́kọ́ lọ sílé ẹjọ́ láti pe ẹjọ́ tako bí ìjọba ilé ọ̀hún kò ṣe fún un ní àǹfààní láti ṣàtẹ̀kù nílẹ̀ náà. Adájọ́ Phuong Ngo dá ìgbẹ́jọ́ náà nù látàrí pé Egafreba ti fi àkókò ìgbà kan wà nínú ẹgbẹ́ òṣèlú PDP rí o, tí ẹgbẹ́ náà kò sì ṣe nǹkan kan nígbà tí àwọn alátìlẹyìn rẹ̀ ṣẹ̀rù bà aráàlú. Mínísítà tó ní sí ọ̀rọ̀ ààbò aráàlú níbẹ̀ sọ fún ilé ẹjọ́ ọ̀hún pé ẹgbẹ́ òṣèlú APC àti PDP kópa nínú oníranran ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀rùbàlú, ìṣekúpani àtàwọn ìwà láabi míì èyí tó farajọ ìwà ìgbésùmọ̀mí. Àkọsílẹ̀ ilé ẹjọ́ ṣàfihàn pé ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní Egafreba láàrin ọdún 1999 sí ọdún 2007 kó tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tó sì wà nínú ẹgbẹ́ náà títí di ọdún 2017. Ìgbà tó ṣípò padà sí Canada lọ́dún 2017 ní ìjọba orílẹ̀-èdè náà mọ òfin tó tó ẹgbẹ́ òṣèlú tó darapọ̀ mọ́ sẹ́yìn o. Ìjọba Canada sọ pé ẹgbẹ́ òṣèlú PDP da ìlú rú o, bẹ́ẹ̀ ni wọ́n jí àpótí ìbò lásìkò ètò ìdìbò ọdún 2003, bẹ́ẹ̀ ni wọ́n tún dúnkùkù lajà mọ́ aráàlú lásìkò ètò ìdìbò ìjọba ìbílẹ̀ ọdún 2004. Ẹ̀wẹ̀ ẹgbẹ́ òṣèlú APC àti PDP ti tako ọ̀rọ̀ ilé ẹjọ́ náà o. Wọ́n ní kò rí bẹ́ẹ̀ rárá, ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn kò kẹsẹ̀ járí pẹ́ni bó ṣe lè wọ̀ ọ́ mọ̀. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìkéde náà, ẹgbẹ́ òṣèlú PDP sọ pé ọ̀rọ̀ náà jẹ́ àṣìsọ láti ọ̀dọ̀ ìjọba Canada, ó sì jẹ́ ọ̀rọ̀ tó lè ṣèyàn lọ́nà àti èyí tí wọn kò lè fi ẹ̀rín kẹ́yìn nídìí. PDP sọ pé ìjọba àwarawa ní Nàìjíríà àti Canada ń lò, tó túmọ̀ sí pé ìjọba orílẹ̀-èdè méjèèjì láǹfààní láti sọ̀rọ̀ bó ṣe wù wọ́n, àmọ́ èyí kò túmọ̀ sí pé kí ìjọba kan máa sọ ìsọkúsọ nípa orílẹ̀-èdè mi o. Igbákejì olórí ọ̀dọ́ ẹgbẹ́ òṣèlú PDP Timothy Osadolo sọ fún iléeṣẹ́ ìròyìn pé ìjọba Canada gbọ́dọ̀ kó ọ̀rọ̀ náà jẹ́ o níwọ̀n àgbà tí kò sí ẹ̀rí tí wọn yóò fi kẹ́yìn nídìí o. Agbẹnusọ àjọ NNPC tẹ́lẹ̀ Olúfẹ́mi Sónẹ́yẹ náà ní ọ̀rọ̀ náà kò dára tó àti pé ọjẹ́ èyí tó burú jáì. Ní ti APC wọ́n ní àìmọ̀kan ló ń da adájọ́ náà láàmú o tí irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fi lè jáde lẹ́nu ẹ̀. Èèkàn ẹgbẹ́ òṣèlú APC Ajíbọ́lá Bàṣírù sọ pé ẹgbẹ́ APC kò sí nínú àwọn tó jẹ́jọ́, nítorí náà ló ṣe lòdì fún adájọ́ ọ̀hún láti jẹ́ kí ọ̀rọ̀ rẹ̀ ta bá APC nínú ìdájọ́ rẹ̀ o. Gẹ́gẹ́ bó ṣe sọ, ẹgbẹ́ òṣèlú APC jẹ́ ẹgbẹ́ tó ṣe é mú yangàn láwùjọ, àwọn ọmọlúàbí ló sì wà nínú ẹgbẹ́ ọ̀hún o. Lẹ́yìn náà ló sọ̀kò ọ̀rọ̀ sí àwọn ọmọ Nàìjíríà tó ń ṣàtìlẹ́yìn fún ọ̀rọ̀ adájọ́ ilẹ̀ Canada náà pé kò yẹ kí wọ́n máa tàbùkù ilẹ̀ ìbí wọn o nípa àtìlẹ́yìn wọn fún irúfẹ́ ọ̀rọ̀ bẹ́ẹ̀ láti ẹnu ìjọba ilẹ̀ òkèèrè. Ìròyìn yàjò fún àkókò yìí kò ní jù báyìí lọ o. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ kàn nìyí o. Ẹ máa bá wa fẹ́ràn àwọn ìròyìn yìí, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Imam Abdulwaheed ló ń jábọ̀ ròyìn láti ìlú Ìlọrin, ìpínlẹ̀ Kwara. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.